fún ẹ̀yin tí ẹ wò wá ẹ rí i pé wọ́n ní tí a bá ti gun tán pé wọ́n wà á tú lọ́fíńdà bíntù pé wọ́n máa tú sí òun náà ni wọ́n ti ń tú sí iṣẹ́ tí rí sẹ́ẹ̀mọ̀ kan tán pè ní lọ́fíńdà bíntù ẹ̀yin tẹ́ bá jọmọ àgbà ẹ̀yin lẹ máa mọ̀ ẹ̀ ti rí báyìí lọ́fíńdà ni wọ́n ti ń tú sí yẹn ẹ̀ ti rí báyìí ni wọ́n ti ń tú sí afẹ́yẹ́kẹ́ mọ̀ bí wọ́n ṣe sọ bí bàbá ṣe ṣàlàyé rẹ̀ gẹ́lẹ́ ẹ̀ ti rí pé bẹ́ẹ̀ náà ni òun náà láti ṣe lọ́fíńdà bíntù ni wọ́n ti tú sí yẹn o tí ọṣẹ yẹn tí òfin ní máa rùn lára èèyàn tí òórùn ẹlẹ́dẹ̀ yẹn náà ẹ̀jẹ̀ tí òfin ní máa rùn òun náà ni nǹkan tí wọ́n ti ń ni wọ́n fi sí yẹn ẹ ti wá rí báyìí wọ́n ti wá ń pò papọ̀ báyìí ni wọ́n ń pò papọ̀ yìí o ẹ ti rí báyìí ni wọ́n ń pò papọ̀ yẹn o ẹ̀yin tẹ̀ ẹ̀sẹ̀ ń wọlé ẹ̀yin tẹ̀ ẹ̀sẹ̀ ń wò wá ẹ ti mísì o ẹ ti rí ẹ̀rí gbọ́ngbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ wọ́n ti gun bá a ṣe bọ́ta lẹ́ẹ̀kan ẹgbẹ́ bàbá sọ pé bá a ṣe ń ṣe lọ́wọ́ wípé àwọn èèyàn oríṣiríṣi àwọn èèyàn ni ó máa wọlé tá a máa fún ní tí ó máa bá béèrè owó òótọ́ dẹ̀ ni bá a ṣe bọ́ta nísìn láti bá àwọn èèyàn tá a rẹ̀ ti fún wọn ní owó tiwọn náà tẹ̀tí báyìí wọ́n ti fi bíntù sí ni wọ́n ń gún papọ̀ yẹn báyìí ti rí báyìí àti rí báwọn. ọ̀dà bẹ́ẹ̀ ẹ bẹ tó èlò lọ́jọ́ wa. ó ní wọ́n ti ń gún yẹn o. ó nìyẹn o àti rí báyìí wọ́n ti ń gún papọ̀ báyìí ó ti dọ́sẹ̀ o ó ti dọ́sẹ̀ o àti rí báwọn ni wọ́n ti ń gún papọ̀ yẹn. wọ́n ẹ̀ tẹ́ ń béèrè nọ́mbà Alhaji Suleiman tẹ́ sọ pé ẹ dákọ̀ ẹ̀ fún wa nọ́mbà àwọn òdu ni kì í sáì mọ̀ ẹ lọ sórí YouTube channel láti lórí YouTube channel ẹ máa bá ń bẹ̀ Adùn Àṣà Yorùbá TV àbí kẹ́kọ̀ọ́ stroll wá sálẹ̀ ẹ ra àwọn iṣẹ́ wọn tó ti drop ní àárọ̀ yìí ẹ rí nọ́mbà wọn ní ibi bẹ̀ ẹ pè wọ́n ẹ béèrè lọ́wọ́ wọn ẹ kàn mọ́ pé wọ́n pé ẹ dákun Alhaji aláwa náà fẹ́ ṣe fún ara wa tá a bá ṣe tán ń bo la fẹ́ fi kinní kan sí tó bá ṣe mí gan mi ò ní dá yín lò tẹ́yìn gan pè mí fún irú rẹ̀ mi ò ní dá yín lò ṣùgbọ́n wọ́n tó mọ̀ pé ó wú ẹ pé wọ́n náà fẹ́ ṣe irú rẹ̀ kì í sọṣẹ tí wàá lò tí wàá wá jókòó nulẹ̀ tí wàá máa ní àjànà fẹ́ gbówó dé rárá o ilé ò rí bẹ́ẹ̀ o wàá lọ bí iṣẹ́ àyà ọjà àyà owó wọlé gbogbo ẹni tẹ́ wàá ń lo òyìnbó gbogbo àwọn òyìnbó tó wípé wọ́n máa gbé sá fún yín wọ́n á súnmọ́ yín ni o owó ni o wọ́n á gbówó súnmọ́ yín ẹ ti rí báyìí ìwọ tó sọ pé òyìnbó kò rí tèmi rò kò sí kí yóò rí tí ẹ rò èèyàn dúdú gan ò rí tí ẹ rò gbogbo ẹni tẹ́ wàá Nàìjíríà náà wò wọ́n á fi owó wọ́n á fi oríire wọ́n á fi ṣe kíni wọ́n á fi wọ́ ẹ̀rí ní ọ̀sẹ̀ yìí ni ó wà fún ẹ̀rí pé bá a ṣe ṣe kìí ṣe nǹkan tí ó ní nǹkan àbàmì tó ní kíní kan tó nínú rárá torí ẹ̀ la fi ṣó ẹ̀ pé kí gbogbo èèyàn kí wọ́n rí torí àwọn kan ń takò kò bá kíní kan mu kò bá kíní kan mu tí wọ́n bá nígbàgbọ́ nù rẹ̀ wọ́n ní kí wọ́n dúró tì ẹ̀hún tó bá rẹ̀ nígbàgbọ́ nù nǹkan tí a ń ṣe yìí náà kó náà ṣe kíni kó náà dúró tì ẹ má gbàgbé ìlú Ògbómọ̀ṣọ́ òun náà ni àwa lọ́dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ẹ máa share ẹ like ẹ comment ẹ béèrè ẹ lè béèrè lórí Facebook ẹ bá rí béèrè lórí Facebook á dá yín lò bẹ́ẹ̀ ṣe béèrè àwọn tó ń dá yín lò tí wàá ń bibẹ̀ wọ́n á máa dá yín lò nídẹ́kìlẹ̀ náà wọ́n máa dá yín lò ẹ kàn mọ́ béèrè nọ́mbà ìwọ tó bá ti fẹ́ nọ́mbà lọ sórí YouTube wàá bá ń bẹ̀ like page yẹn like ẹ share ẹ dẹ̀ follow YouTube channel wa náà ẹ ṣe òun náà ni ẹ ti rí báyìí ẹ ti rí pé ojú rẹ ti ń yàtọ̀ sọ ti ń gbóòórùn rẹ gan sọ ti ń gbóòórùn ọ ti rí báyìí ohun tí ọkùnrin ń gún tó dẹ̀ ń láàgùn kí wọ́n lè soríire ní o kọ́ lè soríire tí ọkùnrin tó ń gún tó ń ṣe wàhálà lé lórí nítorí oríire ti ẹni o ẹ ti rí báyìí ẹlòmíì tó ń gbà ẹ ti rí báyìí torí wàhálà ọ ti rí báyìí ìwọ náà ti rí nìyẹn o ẹ ti rí báyìí
a gbọ́dọ̀ gún papọ̀ dáadáa, kán gún papọ̀ dáadáa kó ṣe dáadáa tí ò ní sí ewé kankan níbi bẹ̀ tí gbogbo ẹ gbọ́dọ̀ ṣe dáadáa tó gbọ́dọ̀ ṣe rẹ́mú ònìyàn o ṣé ọ̀nà ti rí bẹ́ẹ̀ yẹn ònìyàn wọ́n ti rí bẹ́ẹ̀ yẹn máa share ẹ̀ máa like page yẹn ẹ ti rí bá ẹ ti rí ètò wọn ètò àṣekù lánàá ọ̀nà tún jẹ̀ mọ́ pé ká tún yí mọ́ra wọn dáadáa ṣé ọ̀nà ti rí báyìí ṣé ọ̀nà ti rí báyìí. àní ọmọ Yorùbá ò gbọ́dọ̀ tòṣì àwa la gbọ́dọ̀ lówó ju gbogbo àgbáyé torí ẹ̀ ni ara nǹkan táwọn bàbá wa náà wá ń ṣe láyé gba ǹnù ẹ ti rí alẹ́ lóbìnrin kò ní í ṣe ran àwọn èèyàn pé káwọn èèyàn rí yóò kàn máa sọ pé àní mo lè ṣe àní kinní kan ṣùgbọ́n kálẹ̀ kọ̀ǹfàmù ẹ̀kẹ́ fi lè mọ bá a ṣe ń ṣe òun náà ni a ṣe ń ṣe tí gbogbo èèyàn tí ẹ fi ń rí báyìí ẹ máa share page yẹn ẹ like ẹ lọ sórí YouTube channel ẹ bá complete ẹ bí tí bàbá gangan ti sọ̀rọ̀ ẹ lé lórí ẹ bá ń bibẹ̀ òun náà lẹ ti ń wò yẹn ẹ máa share òun ni ẹ ti rí báyìí sórun lọ́fíńdà òrùn lọ́fíńdà dáadáa òrùn ẹ̀yin kò ti máa gbóòórùn rẹ̀ gbóòórùn lọ́fíńdà dáadáa jáde ẹ ti rí báyìí ẹ̀rọ̀gbó ó ti dọ̀bẹ̀ ẹ ti rí báwọn ó ti dọ̀bẹ̀ ká tó bá débi tá a bá dé yìí iṣẹ́ kékeré kọ́ o iṣẹ́ kékeré kọ́ o iṣẹ́ kékeré kọ́ o iṣẹ́ kékeré kọ́ ẹ ti rí báwọn nìyẹn o. àwọn náà tún gbà ń bẹ àwọn náà tún gbà ẹ ti rí báwọn kì í ṣe yẹn nìkan la ń gún ẹ ti rí báyìí à ń gún ni irú ìta àti ẹ̀sìn lánàá odó tá a ti ẹ̀ lò lánàá ó tóbi délé lọ èèyàn márùn ló gbódó tá ń gún gbà ẹ rò pé yẹn la ń gún ni ẹ share ẹ like page yẹn ẹ lọ sórí YouTube channel Adùn Àṣà Yorùbá TV ẹ lọ wo nọ́mbà Lájì ń bẹ ẹ gbà Lájì ẹ béèrè lọ́wọ́ wọn báwo lẹ ti fẹ́ ṣe èlò ló fẹ́ ná yín kì í ṣe nǹkan ọ̀fẹ́ o torí ìsìn lọ sọ pé ọ̀fẹ́ ni kì í ṣọ̀fẹ́ o ẹ ti rí ọ̀la tí ń ṣe yẹn tí gbogbo àwọn èèyàn tí nìyẹn ẹ ti rí báyìí á bù sí ìlú tó ń lọ bó ṣe wà yìí ìlú bí country bí 24 country òun ló ń lọ bó ṣe wà kò sí country tó wà ẹ rí i pé gbogbo ẹ̀yin tẹ́ ń follow wa ẹ rí i pé àwọn DHL agbọ́gà wọn wá sórí program tó dẹ̀ tó sọ̀rọ̀ pé kò sí ìlú tẹ́ ẹ wà tí àwọn òde deliver ọjà yín táwọn òde deliver rẹ̀ fún yín tí ò dẹ̀ sí nǹkan kan tí ó ṣe lọ́nà ẹ ti rí báyìí kò síbi tẹ́ ẹ ti lè rúru rẹ̀ ọ̀dọ̀ wa ń bí náà ò ní ẹ ti lè rí irú rẹ̀ ẹ ti rí báyìí o ènìyàn o ò ní ọ̀la ti gún yẹn o wọ́n ń gún ọ̀sẹ̀ ni ẹ ti rí báyìí ó kì í tó wá ti bu díẹ̀ sí kànkàn ìbílẹ̀ la fi máa lò ó a ti bu díẹ̀ sí ọ̀hún wẹ̀ lọ́nu bó ṣe ń wẹ̀ ọ̀hún wèsì dànù ọ̀hún ẹ̀wà aládànù owó dẹ̀ ń wọlé tí ọ̀nà ti wá rí báwọn nínú ẹ ti rí pé ó ti dọ̀bẹ̀ ẹ ti rí báwọn ńlá ń gùn tí ọ̀nà ti rí ńlá ń gùn à ń gùn ni nìyẹn gbogbo ẹ̀yẹ́ tá mo ń rí yín èèyàn mélòó la fẹ́ kí bẹ́ẹ̀ ṣe ń kí wa làwa náà ń kí bẹ́ẹ̀ ṣe ń kí wa pa fún iṣẹ́ fún làwa náà ń kí bẹ́ẹ̀ ṣe ń kí wa làwa náà ń kí wípé ẹ kú iṣẹ́ ẹ yò àwa náà ń kí ònù ṣe ti rí báwọn nìyẹn àmọ́ ọmọ jẹ́ kẹ́ rí ni ẹ ti rí ẹ máa kí wa o bẹ́ẹ̀ ṣe ń kí wa làwa náà ń kí bẹ́ẹ̀ ṣe ń kí wa làwa náà ń kí o ẹ ti rí báyìí ẹ ti rí báyìí ẹ ti rí
nìyẹn o nìyẹn o ó ti dọṣẹ́ ìwọ náà béèrè fún tiẹ̀ ẹ pé Alhaji Suleiman Ẹgbẹ̀jí ẹ lọ sórí YouTube channel ẹ lọ sórí Instagram ẹ rí nọ́mbà wọn ẹ rí ní ibi bẹ̀ ẹ dẹ̀ láìkí péjì torí wà tí Alhaji náà bá tó fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan míì kẹfì lè rí ojoojúmọ́ Alhaji ń sọ̀rọ̀ tó dẹ̀ drop sórí YouTube tó ń drop sórí Facebook tó ń drop sórí Instagram sẹ́yìn náà ti rí báyìí ẹ lọ sórí Adùn Àṣà Yorùbá TV lórí YouTube Adùn Àṣà Yorùbá TV ní orí YouTube náà lẹ ti rí yẹn ó ti dọbẹ̀ nínú kò sí ìlúkìlú tó lè wà tí ò ní dé ọ̀dọ̀ ẹ fi mọ̀ ó fi yàtọ̀ ṣe ti rí báwọn nínú kò sí ìlú tó wà yóò dọ́dọ̀ ẹ kò sí kọ́ńtì wo lọ wá sọ pé ọ fẹ́ wà kọ́ńtì wo lọ wà tí ò ní dọ́dọ̀ ẹ kò sí yóò dọ́dọ̀ ẹ nínú ẹ ti rí báwọn yóò dọ́dọ̀ ẹ àti dọ́dọ̀ ẹ ra kẹ̀kẹ́ tó bá tẹ̀ ní rí kẹ̀kẹ́ àti bọ̀ fi kẹ̀kẹ́ sí láti bí àti bẹ̀ pákéjì ẹ̀ bá ti pákéjì ẹ̀ ń bí bẹ́ẹ̀ náà ni ó sì tẹ̀ ọ́ lára náà kò sí nǹkan tí kì í ṣe pé àwọn kan wà lọ bù lára o á ti sílẹ̀ pa tó ti rí báyìí dẹ̀mọ́ gbàgbé ọṣẹ wẹ́bí dànù òun náà wà tó wípé òun wà ọkọ lò tó yóò wẹ gbogbo ègún tó wà nù ayé ẹ̀ tó ọkọ wẹ kúrò tí ó wẹ dànù tó pé gbogbo ọṣẹ tó bá ń lò gbogbo ọṣẹ tó bá ń ṣe tó dáwọn kan wà wọ́n sọ pé nǹkan dúdú ò jẹ́ lára mi kò sí kìíní kankan irọ́ ni tó bá ti wẹ̀ ó ti parí. ẹ ti rí báyẹn àwọn èèyàn ti ń pè ṣùgbọ́n ẹ mọ̀ wọ́n rí ẹ share ẹ like ẹ lọ sórí YouTube channel bí àárín yẹn bí ó ṣe rí nìyẹn ẹ ti rí báyìí wọn làwọn èèyàn ti ń pè ìwọ náà pè lọ sórí YouTube kọ́ lọ sórí YouTube Adùn Àṣà Yorùbá TV tẹ̀síwọ́.